Salamu alaikum warahmatullahi wabarakatuh gbogbo mùsùlùmí ẹ bá mi share kíní kó dọ́dọ̀ MS Baba. Mi ì dá sí ọ̀rọ̀ wọn rí, mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí. Mo máa ń gbọ́ lẹ́nu MS Baba àtàwọn míì tí wọ́n jọ pé Ọlọ́run Allah kì í sọ Ọlọ́run tó dágbára, kì í sọ Ọlọ́run tó dá. Wípé Islam a lè fi èdè míì sin ẹ̀sìn Islam. A fi èdè Lárúbáwá pé Ọlọ́run tí ò gbédè mi, Ọlọ́run ọ̀lẹ ni. Kí MS Baba àtàwa náà kájọ wo clip yìí. Ifa kuda ko kuda bo ko fede no ko fede kubaro tura tuka kuda ko nko ba wa se ogini ngi ngawo olokun riba fún olokun ni omi okun to boboju aluko dodo awo losa riba fún olosa ni omi to buji se odidere obirin se kede wa dia fún oluwo modo ba àwọn to ni labe ba je kadi waju tuka taka edikila wa baza riba fún ni ise sagere ni jo ti won ko ngebo ti le to won ko baba lawo loro arun ebo ni orun ebo edikila. Gbogbo wa ti rí pé òyìnbó ló wá kọ́ Ifá pẹ̀lú Yorùbá yẹn. Kí ló dé ṣe Ifá ò gbọ́ òyìnbó ni àbí ọ̀pẹ̀lẹ̀ ò gbọ́ èdè mi tó fi wá jẹ́ pé èdè tó yìnbó fi kọ́ tó wá àti pé kò mọ̀ ká kò mọ èdè sọ ó sì ń wí bẹ́ẹ̀ ó sàrí pé èdè tí ó jẹ́ èdè tí Ifá fi gbé lẹ̀ bọ́pẹ̀lẹ̀ ló fi gbé lẹ̀ ni òun ni wá ń sọ. Kí ló ṣẹlẹ̀ ṣé Ifá náà lágbára because ẹni paracetamol ẹni tẹ́lẹ̀ àwọn lágbára ju Allah lọ kí la máa wí lérí eléyìí.